ilé tó pera ní Ìgbòho yẹ tó ń pè ní Ìgbòho ṣà tí ò jẹ́ nǹkan kan agbárí ló lò fún wọn òun ni ò lè wọlé yẹ òun náà ti tì mọ́lé yẹ òun náà lè ní kankan tó bá lóògùn kò yẹ kó jáde ní Kútọ́nù ní kankan kò lè wọlé kò lè ṣe gbá nínú ìpàdé OPC yín gbàrà tó máa dé yẹmọ jáde ó da jìnnìjìnnì bò yín kìnìún yọ sí ẹranko jìnnìjìnnì mẹ́ranko Ìgbòho yọ sáwọn ọlọ́tẹ̀ wọ́n ń sáwọ́ gbó ẹ pé ayé ní special adviser ẹ̀yin àdàgbà má dànù yìí sí ìdìmọ̀. orúkọ mi ni Chief Dauda Asibolaye tí mo jẹ́ administrative secretary fún OPC immediate bá rẹ̀ jíròrò Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land. ṣẹgbọ́ ó ń bá ààrẹ jíròrò national secretary of OPC. mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ. kí ni àǹfààní tí ọ́fíìsì ṣe fún ìran Yorùbá under you. ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. ẹ máa gbọ́ ọ. tí mo dẹ̀ rò pé ó yẹ kí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ̀yin olóòótọ́ nínú ẹ̀yin ọmọ Yorùbá tí mo fẹ́ kẹ́ gbọ́. torí a ti dákẹ́ látọjọ́ yìí àwọn wò nǹkan tí àwa ń wò ni pé a fẹ́ dúró kí ẹni tó jẹ́ ọ̀gá àwọn tí wọ́n bà orúkọ Ìbà Gani Adams jẹ́ kó jáde síta fúnra. ṣe ń gbọ́ wọ́n ń dúró kí ọ̀gá àwọn tó ń bà Gani Adams jẹ́ kó jáde ìyẹ́sẹ́dẹ̀ Ìgbòho ṣẹ́kálẹ̀ mọ̀ pé wọ́n ní ìkan nínú against Sunday Ìgbòho ṣé àwọn kò tẹ́lẹ̀ kí olóyè tó jáde síta tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n ní àwọn OPC ń kọ́ àwọn OPC kọ́ wọ́n wá dàgbádá gẹ́rẹ́yẹ wọ́n ríra wọn gẹ́gẹ́ bí mẹ̀sáyà ilẹ̀ Yorùbá ẹ rí pé white náà ló náà tún wọ̀ white náà fi ń rú wa lójú bẹ́ẹ̀ nínú wọn kóró sí ìran wọn white náà ní ọ̀ràn. ẹ káàárọ̀ o. ẹ máa gbọ́. mo kí gbogbo wa mo rẹ̀ kí wá kásán mo kí wá kúrọ̀lẹ́ mo kí wá kálẹ́ níbikíbi tí a bá wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni Chief Dauda Asibolaye tí mo jẹ́ administrative secretary fún OPC èmi dẹ̀ tún ni bá rẹ̀ jíròrò Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land. mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ tó jẹ́ àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí mo dẹ̀ rò pé ó yẹ kí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ̀yin akọni ọmọ Yorùbá. ẹ jọ̀ọ́ ta ló sọ wípé àwọn tó pariwo kiri tó pariwo Yorùbá nation káàkiri lórí íńtánẹ́ẹ̀tì yẹ entertainer ni wọ́n ṣé Sunday Igboho ló sọ bẹ́ẹ̀ fún Gani àbí Gani ló sọ bẹ́ẹ̀ fún Sunday Igboho ìyẹn dé ìdá lóhùn pé entertainer tẹ́ ẹ pé wà yìí pé àwọn entertainer àwọn èèyàn yìí òun náà la máa fi entertainer àwọn ènìyàn wa tá a máa fi débi tá à ń lọ ọ̀rọ̀ wà ńlẹ̀ ẹ má tẹ̀ náà wọ̀rọ̀. ẹ̀yin olóòótọ́ nínú ẹ̀yin ọmọ Yorùbá. kò sóòótọ́ lẹ́nu yín sà. torí a ti dákẹ́ látọjọ́ yìí àwọn wò nǹkan tí àwa ń wò ni pé a fẹ́ dúró kí ẹni tó jẹ́ ọ̀gá àwọn tí wọ́n bà orúkọ Ìbà Gani Adams jẹ́ kó jáde síta fúnra. nǹkan tí mo ṣe ń bí lèmi ẹ̀yin tí ẹ bá mọ̀ mí dáadáa ẹ máa mọ̀ pé ó wà very unusual of me. mi ò ń jáde láti ṣe interview mi ò dẹ̀ kí ń fi ìbínú sọ̀rọ̀. I am always a peacemaker. Oh sure. àmọ́ kí ní ìfẹ́ máa get out of hand. Okay. mo wá rí wípé it is high time to clear the head. ìyẹn ló jẹ́ kí n jáde láti bí ọjọ́ méjì mẹ́ta láti rí àwọn kan tí wọ́n jáde síta tí wọ́n bà orúkọ Ìbà Gani Adams jẹ́ tó ń parọ́ oríṣiríṣi tó ń pamọ́ wọn especially láti ọ̀dọ̀
olóyè Sunday Igboho. ṣé ń gbọ́. wọ́n lọ fẹ́ fi àsìkò yìí wọ́n fẹ́ fi wọ́n olóyè Sunday Igboho. ṣé ń gbọ́ máa lè. tó bá mọ̀ yìí pé o bá fẹ́ ta sí ààrẹ jáde síta fúnra ẹ̀ kó ta sí ààrẹ. ṣé ń gbọ́. jáde síta wọ́n kó ta sí ààrẹ. àwọn ọ̀tá Yorùbá rèé àwọn ọ̀tá Yorùbá máa jẹ náà wá. ààrẹ kò sọ pé ààrẹ o báyìí o kò fẹnu ààrẹ sọ nǹkan táwọn andóre tẹ́lẹ̀ nìyẹn. ṣé ń gbọ́. kò kí ń ṣe pé kí o máa fi ọ̀rọ̀ kó máa pọ́n ààrẹ lé kó máa sọ̀rọ̀ ààrẹ kó máa pọ́n wọn lé ní ojú wọn kó dẹ̀yìn kó máa rán àwọn ajá yẹn kó máa rán wọn láti máa fa orúkọ. ajá náà nìwọ náà ajá rẹ ní ẹ ajá gàrí. gbogbo wa la gbọ́ sí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní àárín Ìbàdàn àti olóyè Laji Abbas adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ti ní kí yẹn kó yanjú àwọn èèyàn pàtàkì nílẹ̀ Yorùbá wọ́n ti dá sí Justice Moshood Abbas wọ́n ti dá sí àwọn wọ́n jẹ́ àrólé wọ́n jẹ́ head of the family àwọn olóyè Laji Abbas wọ́n ti dá sí àwọn èèyàn kàkàkàkà nílùú Ìbàdàn àwọn olóyè Ìbàdàn wọ́n ti dá sí wọ́n dẹ̀ ti yanjú ẹ̀. Ọlọ́run Mr. Wisdom a mọ̀ pé àbúrò Sunday Igboho ni ó jáde síta ó bọ́ sí ó sọ trash ó ní òun fẹ́ pẹ̀tù sọ́tún àtòsí ọ̀gbà tó débẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ a dẹ̀ mọ̀ pé Sunday ló rán. ṣé ń gbọ́. torí a rí pé nígbà tí ọ̀rọ̀ yẹn lọ olóyè Laji Abbas ó hype Sunday Igboho. torí pé ó ń pèsè Sunday Igboho. a lè gbọ́ from our own intelligent gathering. ní intelligent kankan. àwọn pé àwọn èèyàn pé Laji Abbas. mọ̀ pé tẹ́nìyàn méjì bá ń jà wàá máa wá weapon tí wọn náà máa fi lò tó máa fi wíìkì ọ̀tá ẹ̀ ni. ibà òkìtàn mọ̀ wípé tó ń bá ń pèsè Sunday Igboho orí a máa fọ́ Gani orí a máa fọ́ gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé Gani lẹ́yìn ó lo Sunday Igboho as a weapon béèrè lọ́wọ́ ibà òkìtàn of Yorùbá land káàbàtà worldwide tí gbogbo ọmọ Yorùbá approve ṣóun àti Sunday Igboho sọ̀rọ̀ Sunday Igboho will never discuss ọ̀rọ̀ ibà Gani with anybody I know him. Inú rírun ní pẹ̀tù ẹ má jẹ́ kọ̀rọ̀ Sunday Igboho pa gbogbo yín. How do you know pé Sunday Igboho ló rán Mr. Wisdom? How do you know? Wisdom jẹ́ kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí òun ò rán èèyàn kì í dẹ̀ jojú ayé. Wisdom yìí jojú ayé bó bá ṣe rí lọ́kàn títẹ̀ ló ṣe máa sọ tó bá dẹ̀ ti sọ kúrò mẹ́rin yẹn. How do you know pé Sunday Igboho ló rán? Ara irọ́ tà ń sọ wípé ẹ má fi irọ́ balẹ̀ jẹ́ gbogbo wa lájọ ní Yorùbá a ní ká pọwọ́pọ̀ ká lé Fúlàní kúrò ń lù ú ọ̀tẹ̀lẹ̀ yìí ń lépa lójoojúmọ́ ẹ má fi irọ́ balẹ̀ yìí jẹ́. ó sọ̀rọ̀ wa dáadáa o ẹ̀yin méjì mẹ́ta ẹ jáde o ẹ lọ ṣe program kẹfì báàkì ẹ lórí ọ̀rọ̀ tó ń lọ́lẹ̀ o gbogbo ẹ̀ náà làwa náà gbọ́. ìrọ́bàyé yìí jẹ́ tó sọ wọn. ìrọ́bàyé yìí jẹ́ sà. ọ̀sẹ̀ ní nǹkan tó jẹ́ kí n jáde síta ní gbọ̀ngàn tó dùn mí jù tí mo fi jáde síta tí mo fi wò pé àwọn òfin dá gbogbo àwọn rífraf yẹn lóhùn tẹ́lẹ̀. rífraf náà lẹ́yìn. àwọn wò wípé kájẹ́ kí Sunday fúnra ẹ̀ jáde síta. ṣé ń gbọ́. kó jáde síta kó gbórí jáde kó. ọ̀rọ̀ Sunday ló máa pa gbogbo yín ọ̀rọ̀ Igboho ló máa pa gbogbo yín. because àti monitor ẹ̀ láti ìgbà tó ti dé. ṣé ń gbọ́. láti. all the monitoring spirit from OPC member further die. All the monitoring spirit to the OPC monitoring the life of Sunday Igboho Oòṣà further die. ó ṣe the first video tó ṣe bó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ló sọ pé nígbàtí ọ̀rọ̀ Jonathan onìkan lòun jáde onìkan lòun sọ̀rọ̀ ṣó parọ́ ni onìkan lòun jẹ́ ẹnìkan nínú àwọn ọmọ tó wà lẹ́yìn Jonathan kọ́ Buhari bẹ́ẹ̀ lẹ́nu náà pera ẹ̀ ní Kakanfò onídàkẹ́ o
má sọ̀rọ̀ báwọn. Yes. Gbogbo yẹn plan work ni. Irọ́ ló pa. Àwa náà mọ̀. Irọ́ ló pa. Lórí bí àsìkò ọmọ ẹ̀dùn. Ìyẹn torí pé ìwà burúkú wà lọ́wọ́ yìí. Ọmọ yẹn sọ̀rọ̀ tí ò bá ní nǹkan tí òun bá sọ. Mà pété ènìyàn bá ń hùwà burúkú tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ irú ìwà tó ń wù yẹn ló máa rò pé ẹnì kejì òun wù. Sunday Igboho ìfẹ́ kan sọ̀rọ̀ ẹni níbi lẹ́gbẹ̀ẹ́ òun kò ń fẹ́. A ní tó ń bá máa bá yẹn jà òun sọ fún kékeré dé tó máa kú Ọlọ́run ló mọ̀ òun á fèsì ẹni. Sunday Igboho will never send somebody to go abuse anybody. Tẹ́ bá dáwọn ènìyàn tó jáde síta tó ń gbèjà Sunday Igboho iṣẹ́ rere tó ti ṣe é lẹ̀ tó ní àpẹẹrẹ iṣẹ́ rere tó ti ṣe é lẹ̀ tó ní àkọọ́lẹ̀ rere iṣẹ́ rere tó ti ṣe é lẹ̀ tí àwọn ọba ilẹ̀ Yorùbá ń rí lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ jáde síta pé ọmọkùnrin yìí ṣe ní àbùkù ọmọkùnrin yìí ṣe ní àrífín ọmọkùnrin yìí ṣe ní ààrẹ jẹ oore ló fẹ́ ṣe Yorùbá ànígbà kẹfìbíṣu. Sunday Igboho will never send anybody to go and attack. No. Nígbà tọ̀rọ̀ jábélé olóyè pé ó pe àwọn kan jábélé pẹ̀lú Yèyé Dára pé ẹ bá mi bá Yèyé Dára sọ̀rọ̀ mi ò fẹ́ ká búra wa mọ́ ìfẹ́ ni mo fẹ́ ká lò ìfẹ́ yẹn la lè fi gba ilẹ̀ wa. Nígbà tí Awíkoko tí mo jókòó tí Awíkoko lọ́rùn olóyè pé mi pé bàbá Èkìtì ó ní ọmọ bo ní Awíkoko mo ní Yorùbá ni ó lọ́mọ bo lèmi mo ní Yorùbá náà lèmi ó ní ẹjẹ́ àgbàgbé yẹ irú ẹ̀ ò lè ṣe kó má ṣẹlẹ̀ tó bá yẹ òtítọ́ máa fara hàn bàbá Èkìtì ẹ kó lórí ẹ já mi kó lórí ẹ. Olóyè will never send anybody to go out and attack anybody. I trust him. I know Chief Sunday Igboho mo mọ̀ ju ara ẹ̀ lọ láyé tó bá ti dẹnu lé wa nínú ìfúnṣẹ́ ìgbẹ́ tó bá lọ rìpọ́tù ènìyàn fún Sunday Igboho lára àwa tá a jọ ń tẹ̀lé lẹ́yìn tó bá lọ rìpọ́tù ènìyàn fún Sunday Igboho máa sọ fún ẹ wípé dúró bẹ́ẹ̀ yà á pọ̀ onítọ̀hún àwa ní tẹ̀sán yọ ya ẹ sọ tó bá dé pé òótọ́ tó bá ti dẹnu lé tó sọ tán á dẹ̀ parí ẹ̀mẹ́ ìkẹ́sẹ̀lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ láàrin nígbà tá a ṣòkú tán ó ṣẹlẹ̀ ẹni tó wà ń bẹ̀ lè máa jẹ́rìí sí mi mọ̀ bí Igboho ṣe gbọ́ ìmídélé ikọ́ mi bàbá Èkìtì mo fẹ́ mẹ́nu mẹ́jọ ní mi ò fẹ́ jọ́ bàbá Èkìtì ó pẹ́ nìkejì wọlé ó pẹ́ nìkẹta wọlé ó pẹ́ nìkẹni wọlé he started begging us ìfẹ́ ni mo fẹ́ láàrin gbogbo ọmọ Yorùbá iná ìfẹ́ yẹn ni kẹjẹ kádá iná ìfẹ́ yẹn òun làwa fi gbógun ti Gani gẹ́gẹ́ bí oyè tó lóun jẹ ní ilẹ̀ Yorùbá ìrẹ́pọ̀ ló yẹ kó máa wá láàrin gbogbo ọmọ Yorùbá tẹ́nìyàn bá jọ yí àgbà wọn á tútọ́ sí lára wọn á bù ẹni bá máa jọyè ìlú tó máa jọyè àgbà tó máa dúró nípò àgbà tó bá dẹ̀ máa lo ipò àgbà yẹn pẹ́ kì í ṣe gbogbo ẹ̀gbin ló máa ń tanù kì í ṣe kókó wo aṣọ támì dànù kó máa ta gbogbo ẹ̀gbin dànù torí pé oyè tó bá jẹ tó yẹ pé oyè tó sáfù gbogbo ìlú ni everybody will believe pé tó ń bá ìṣẹ̀lẹ̀ kó ti àtẹlẹ́tẹ̀ agbára ẹ̀ ò ká àtẹlẹ́tẹ̀ agbára ẹ̀ ká náà máa ṣe kí ni náà máa gbé wá sọ́dọ̀ ẹ̀ but ẹ̀yin gbọ́ aṣọ támì dànù Sunday Igboho preach love tábàlélẹ̀ yẹn ní I need love màmá mi Tómilọ́lá Àgbẹ̀sì adára fún yín ojú òní tìyín àwọn ìyá Ìgbòho nìyẹn ẹ ní fojú sunkún ọmọ màmá mi wọn ní rúkú ọmọ wa bá yín lé ìròyìn ìbànújẹ́ kò ní wọnú ayé yín láéláé ẹ ní bá wọn gbà á. He always preach love that is why tẹ́ẹ̀fì rí gbogbo àwọn ènìyàn tó ṣùgbà Sunday Igboho ṣé respect ní ká sọ ni Sunday Igboho mọ̀ bó ṣe ń dẹ́mọ́ kò mọ̀ bó ṣe ń dídán lẹ́mi kọ́ dídán òun lẹ́bi rí tó bá ti ń sọ̀rọ̀ mo ti láwọn tó pè mí pé bàbá Èkìtì and immediately I call Igboho ẹ má grant interview mọ́ don't grant any interview ó dẹ̀ ni pé àwọn èèyàn tó bá wọ́n ti bá ọ̀dọ́ òun sọ pé any interview tó bá fẹ́ interview Sunday Igboho lọ bá lọ́ọ̀yà ẹ̀ lọ bá Koiki whatever tẹ́ bá fẹ́ mọ̀ nípa olóyè Igboho ẹ lọ bá Koiki tàbí lọ́ọ̀yà ẹ̀ kò mọ̀ bó ṣe ń díbọ́ bí ọ̀rọ̀ bá ṣe rí nínú ló ṣe máa tú síta tí Sunday Igboho bá bá àyàn àjà á sọ síta
wàá mọ̀ pé eléyìí àtẹlẹ́ ojọ́ ó ní misunderstanding pẹ̀lú eléyìí. Sunday Igboho will never pretend. Sunday Igboho is not a pretender. Sunday Igboho is not a pretender. Bàbá Ekiti mo gbọ́ nǹkan bá bá ṣẹlẹ̀ lẹ́kìtì kíndékèlékèké má ní mi ìfẹ́ gbọ́mọ́ apá náà ni immediately a máa sọ wípé àwọn tí ò gba titi wa lénìí tí ò gba ti pé ìran Yorùbá gbọ́dọ̀ kó nínú ìgbèkùn Yorùbá ni wọ́n sì máa gba titi wa ẹ má jà bá wọn jà. Don't fight anybody. Òun làwa fi gbógun ti Gani pé Gani kẹ́ ló yẹ kó máa preach love. Ẹgbọ́n gbà tó máa sọ̀rọ̀ níbi ìpàdé àwọn ọba ẹ ó ní ẹ̀yin bàbá mi gbogbo orí adé ẹ ṣera yín lọ́kan ẹ kóra yín papọ̀ kẹ́ ṣera yín lọ́kan ìgbà yẹn lálẹ́ dìbìtì àwọn ará bíbà yìí. ìgbà tí Gani máa sọ̀rọ̀ ńkọ́ ìgbà tí ẹ̀ ń gbóríyìn fáwọn ènìyàn ìgbà tí ẹ dórí ti tèmi ẹ dákẹ́. We don't need that one now. We need unity. That unity ni ọmọ Adéyẹmọ preach. Igboho will never pretend. Lágbájá sọ̀rọ̀ Igboho ló rán wọn ẹ ṣí. Àwọn tó sọ̀rọ̀ nípa Igboho tán tẹ̀bà ti Igboho lọ́rùn pé ọ̀rọ̀ Igboho iláyé bí àrífín kan bá dé àwọn máa tádànù iṣẹ́ ọwọ́ ẹ̀nà rí akitiyan ẹ̀nà rí ìfọkànsìn ẹ̀nà rí. Ẹ wo ọ̀rọ̀ tó sọ ní ṣọ́ọ̀ṣì. Ẹ wo ọ̀rọ̀ tó sọ nílé kábíyèsí oníbodè of Igboho land. Àwọn kan lọ fọwọ́ kan ní kẹ́nikẹ́ni ọmọ sọ̀rọ̀ sí mi létí ẹjẹ́ sọ tinú mi. He will never pretend. Sunday Igboho is not a pretender. So kò tí ẹ̀ rí ti Gani rò because kò rí Gani gẹ́gẹ́ bí threatening òun, kò rí Gani gẹ́gẹ́ bí rival. Ẹ̀yin ọmọ Gani lè rí Sunday Igboho gẹ́gẹ́ bí rival yín. Ẹ̀yin ọmọ Gani lè rí Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó wá dín yín lọ́nà láti gba owó tẹ́ fẹ́ gbà. Ṣé Sunday Igboho ló lè fẹ́ gba 20 billion ni? Ṣé Sunday Igboho ló sọ wípé ẹ fẹ́ gba 20 billion? Mo sọ lánàá. Bọ́lá ọmọbìnrin kan wà sọ pé òun ò ṣe gold digger ṣùgbọ́n ó wùwà bíi gold digger. Mo sọ lánàá mo lọ́mọ kan sọ wípé òun ò ṣọmọ ojú ọ̀rọ̀ lárí tí pọlá níyọnu ṣùgbọ́n ó wùwà bíi ọmọ ojú ọ̀rọ̀ lárí tí pọlá níyọnu. Bàbá mi owó ṣe bí Kọ́láwọlé yóò dára fún yín àwọn akọni ọmọ Èkìtì nìyẹn. No nonsense. Sunday Igboho did not see anybody as a threat. Peter the Rock. Ẹ ṣé bàbá mi Ọládélé. Ẹ̀yin lè rí Sunday Igboho and we continue love him fún iṣẹ́ tó ti ṣe sí ilẹ̀ Yorùbá. Iṣẹ́ ti la bí Sunday Igboho bá mú òkè ògùn jù mí lọ kò mú ilẹ̀ Yorùbá jù mí lọ. That is a proud ìgbéraga ní Yorùbá pè bẹ́ẹ̀. À ń fọ̀rọ̀ bí a ti máa bọ́ Sunday o bẹ́ẹ̀ kájọ kọ́ Sunday ní ẹ dà àwọn èèyàn síta àwọn táwa bá nínú àwọn náà máa dà wọ́n síta kájọ lé àwọn ará bíbá ẹ lọ. wọ́n wá jáde síta wá ní kò sẹ́ni tó lọ́mọ ogun tó mi ní ilẹ̀ Yorùbá. ó ṣí mo lè dárúkọ ìlú bíi 10 ní ilẹ̀ Yorùbá yìí that did not allow any OPC. You are not the owner of Àgbẹ̀kọ̀yà. Kó tó bí ẹ Gani l'Àgbẹ̀kọ̀yà ti wà olóòkẹ́gbẹ́ kẹjọ Àgbẹ̀kọ̀yà. Kó tó bí baba ńlá bàbá ẹ l'Àgbẹ̀kọ̀yà ti wà. Who are you? Why are you telling lie? Kí ló dé tẹ́jọ́ kò ti rọ́? Àgbẹ̀kọ̀yà ti wà. Kó tó bí ìpọ́nrípọ́nrí yín Àgbẹ̀kọ̀yà ti wà. Why are you telling lie? Ọmọ Adéyẹmọ sọ wípé ẹja fìfẹ́ rìn. Iná ìfẹ́ tá à ń dá náà lójoojúmọ́ ẹ̀dẹ̀ ni pé àwọn tó gba ti Ìgbòho ti iṣẹ́ ẹ̀gbọ́n ni àwọn ọmọ kan sọ pé tẹ́ bá ní Ìgbòho wọn ní iṣẹ́ ń fọhùn síbẹ̀. Ìgbòho ṣà iṣẹ́ ń fọhùn síbẹ̀. Ìgbòho ṣà iṣẹ́ ń fọhùn síbẹ̀. Ṣé Ìgbòho ló ní ká máa pò ń bẹ̀? Saidi Òṣùpá àti Pasuma nígbà tó lọ sí ilé Pasuma tó pé ṣé olóyè Ìgbòho ló ní ká pè òun. Olóhùn fi gbógun tì. Sunday Igboho did not see anybody as enemy. Àwọn tó ń bu gan àwọn tó dúró gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀
mo sọ̀rọ̀ kan bẹ̀yẹ àwọn èèyàn ní kò yẹ kó ní Sunday Igboho ló sọ fún mi pé sísítà yìí máa ń ṣe program lọ́wọ́ tó ń praise mi tó ń yìn mí tó ń bẹ̀bẹ̀ mo ní sísítà mi wo ó ní ṣe yọkọ́ níbẹ̀ mo ní irọ́ ni mo ní sísítà mo ní láti gbà yẹ lọ́wọ́ mi ò pé mo ní màá lọ sórí program ẹ̀ màá lọ kékeré ó ní no ó ní ó ti rí ó ti mu òtítọ́ nìyẹn ó ní òtítọ́ ti sọ sóyẹ kó rí bẹ́ẹ̀ di òmìnira ó ní lọ́kàn tètè mi she is welcome. Sunday Igboho did not see any Yoruba man or ládà ọkùnrin obìnrin as enemy. Ẹ̀yin lè rí èèyàn kan pé ó ń di yín lọ́wọ́ bẹ́ẹ̀ tí ń gbókùn láàrin ọmọ Yorùbá ó ń jàràwọ̀ yín. Sunday Igboho kọ́ ló ń jàràwọ̀ yín, ìwà yín ló ń jàràwọ̀ yín. Sunday Igboho ò lẹ́rà yìí. Sunday Igboho là ń retí kó jáde síta kó sọ̀rọ̀ ẹ máa pẹ́ ọ̀dẹ tó ń ṣọ́ Elédùmarè á pẹ́ orí ẹ̀gùn ló máa kú sí. Ẹja máa fi Sunday Igboho kó Gani lọ́rùn àtàwọn ẹ̀. And níbi tí Sunday Igboho ti ń gba owó tó ti lọ pa Bọ́lá Ìgè yẹn ó yìí máa ṣàlàyé we go to court a máa gbé lọ kóòtù á ṣàlàyé ibi tí Sunday Igboho tó ti lọ gba kọ́dà tó ti pa olóyè Bọ́lá Ìgè because Sunday Igboho di àwọn ọ̀dọ́ ńlá oh God Ọlọ́run ìyá kan pè mí lánàá ó ládùúgbà tó ń gbà lójoojúmọ́ ni pé kọ́lọ́mù kò ṣàyé ọmọ òun bí ayé Sunday Igboho mo níyà Sunday Igboho má jìyà ó mà ṣe gbà wọ́n mà tì mọ́lẹ́ ní Kútọ́nù ó ní òun fẹ́ bẹ́ẹ̀ ó láwọn ọmọ gan ń lọ́ọ̀fẹ́ pé tó bá jí láàárọ̀ pé Ọlọ́run kò dẹ̀ ṣe mí bí Sunday Igboho everyday bàbá mi Adékúnlé Rósòlú yóò dára fún yín Akeem Àyìndé everyday làwọn èèyàn ṣe kí ni non love ẹ̀ Adébáyọ̀ Abraham everyday non love Sunday Igboho ẹ̀yin ní inú yín dùn lára OPC ẹgbẹ́ yín sọ wípé ó ní tó fi kúùtù OPC ọ̀rọ̀ lẹ́fẹ́ gbọ́ ilé tó pe ní Igboho yẹ tó ń pè ní Igboho ṣà tí ò jẹ́ nǹkan kan agbárí ló lò fún wọn òun ò lè wọlé yẹ òun náà ti tì mọ́lé yẹ òun náà lè ní kankan tó bá lóògùn kò yẹ kó jáde ní Kútọ́nù ní kankan kò lè wọlé kò lè ṣe gbá nínú ìpàdé OPC yín gbàrà tó máa dé yẹmọ jáde ó da jìnnìjìnnì bò yín kìnìún yọ sí ẹranko jìnnìjìnnì mẹ́ranko Igboho yọ sáwọn ọlọ́tẹ̀ wọ́n ń sáwọ́ gbó. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Awon Olote on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.